pẹ̀lẹ́ lẹ́yìn ẹ̀yin èèyàn wa ìròyìn Yorùbá rèé tó ń dé sétí ìgbọ̀nyín láti iléeṣẹ́ ẹlẹ́rọ àmìtìtì ti YNN Ṣẹ́gun Prime lóníròyìn yìí ẹ máa bá wa ká lọ. Olórí orílẹ̀-èdè ìlú Faransé ọ̀gbẹ́ni Emmanuel Makojuola ọmọ òye onímàkàrónì tí a mọ̀ sí Emmanuel Macron, àwọn kan tó lè pè ní Emmanuel Macron nǹkan kan náà ni ó ti wá sí orílẹ̀-èdè Nàìjíríà báyìí o. Wọ́n ló ṣeré wá látàrí wípé àwọn orin tó ń jáde láti ìlú Faransé kò fi taratara gbádùn ẹ̀ mọ́. Ó lóun fẹ́ wá sí ìlú Nàìjà láti wá gbọ́ orin tó ń pè ní Afrobeat. Bẹ́ẹ̀ ni ó ti ń gbọ́ àwọn orin bíi Wizkid. Wọ́n ní òun gan ti ń jó ó yá sọkọ sọkọ ó yá sọkọ bèbí ó yá gbé fún un lọ́kọ̀ lọ́pọ̀ ṣóyẹ yín bẹ́yẹn irú orin bẹ́yẹn ló ti ń gbọ́. Ó wá wò pé níbo ni òun ò bá lọ bí kò ṣe orísun Afrobeat gangan. Nítorí ẹ̀ ni ọ̀gbẹ́ni Emmanuel Macron ló bá gba African Shine lọ nílùú Èkó ńbẹ̀. Èyí tó yà wá lẹ́nu jù níbẹ̀ ni wípé bí a ṣe gbọ́ pé ọ̀gbẹ́ni Emmanuel ń bọ̀ yìí, wọ́n ní àwọn gómìnà ìpínlẹ̀ Èkó ìṣe lọ́bẹ̀ sí ń da ọ̀dà sí títì tí ọ̀gbẹ́ni Emmanuel máa gbà kọjá o. Èmi wá wòye wípé bóyá kí ọ̀gbẹ́ni yìí kó dúró tì wá ní ìlú Èkó fún bíi oṣù kan, ká tó róṣù kan gbogbo ibi tó máa lọ wọ́n máa bẹ̀ sí ń dọ̀dà sí káàkiri àti ẹ̀ mọ̀ bóyá wọ́n máa tún fún wa ná fún gbogbo ìgbà tí ọ̀gbẹ́ni Emmanuel Macron bó bá máa dúró sí ìlú Èkó yìí. Nǹkan bẹ̀ ẹ̀yin èèyàn wa o. Ẹ dẹ́kun jèrè ọ̀gbẹ́ni Emmanuel Macron, èmi kàn ní ìbéèrè kan àbí méjì fún yín ni o. Tẹ́ bá lè ṣe fún mi inú mi á dùn, ara mi á yá gágá. Ẹ jọ̀wọ́ ṣé ẹ ní ìwé ìgbélùú ti Faransé tẹ́ ẹ lò mọ́? Tẹ́ bá lè yá mi, torí Amẹ́ríkà tí mo wà yìí kò yé mi nǹkan tí ọ̀gbẹ́ni Donald Trump ń ṣe o. Ó lè ní kí n kẹ́rù mi kí n máa lọ tó bá dọ̀la, èmi sì níbi tí mo fẹ́ lọ forí pamọ́ sí. Ẹ sì má ṣojo o, èmi gan bí mo ṣe wà yìí mo ti ń kọ́ èdè ìlú yín, ó ti ń yé mi díẹ̀díẹ̀, mo lè máa bá yín máa sọ̀gàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ díẹ̀ ń bẹ̀ ṣẹ lomomo lo fẹ́ kìlà fẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Fọlárìn ọmọ burúkú tí a mọ̀ sí Falz the Bad Guy òun ló kọ́ wa ìyẹn ni pé ká máa fìfẹ́ hàn fúnra wa lòfẹ́. Bẹ́ẹ̀ ni tẹ́ bá mi rí ìwé ìgbélùú yín ẹ̀yà mi o. Ẹ̀yin èèyàn wálé ìròyìn wo ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. Èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime. Ẹ pàdé mi lọ́jọ́ tó ń bọ̀. Ó dàbọ̀.